àwọn ojú tá à ń rí ní ipò ojú mélòó la fẹ́ kà. ṣé mo ṣe ń wá bí ni. àwọn ojú iná mo mọ̀ pé wọ́n wá rántí mọ́ dáadáa ni. ó dà Túndé ńkọ́. Túndé ọmọ ti jáde. nígbà wo. látàná wọn wá súnlé lánàá. irọ́ o. wọn ò súnlé. ṣó dágbére fún yín ṣáà ibo ló lọ. ṣé ò sí wín alẹ́ yẹn ò sí nílé o tún bí ọ̀fẹ́ dà lórí irú ni. a sọ ẹlé a sọ géètì a tún mọ sáwọn obìnrin tí ń wọlé jáde. àrífín ní sẹ́ẹ̀ géètì mọ́nú o. Sweet banana ẹ jẹ́ kó yé dariwo sweet banana. mọ́pò mi ń pọ̀ mo ti sọ fún ọ mi wò dágbé. báwo ni. káàárọ̀. ṣó mọ̀ yàn bí ni. mo wá rọ̀rẹ́ mi. ọ̀rẹ́ ẹ̀ wò. Bọ́sẹ̀ mo wá rọ̀rẹ́ mi ṣá. mara yín rí ni. bàbá mo mọ̀ náà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni àjọ ń gbé ni àjọ ń jẹun àjọ ń mu àjọ ń wọṣọ ara wa gan ni. ó ti da ẹjọ́ ń jẹjọ́ mu ó ti ẹ̀ ti clear lẹ̀ ó ti clear rẹ̀ ó ti clear lẹ̀ ẹjọ́ jẹ́ ẹjọ́ máa mu náà títí láéláé ayérayé àìnípẹ̀kun láéláé àmín. ọ̀gẹ̀dẹ̀ pípọ́n roboto tí wọ́n ń jẹ níyì òun náà lòun náà ń jẹ o ẹjọ́ ń jọ̀gẹ̀dẹ̀ kan náà nínú they chop the same banana. ọ̀rọ̀ yín ò yé mi. banana tó dùn ọ̀gẹ̀dẹ̀ tó dùn Túndé tán wá wá àyìn òun lọ́ wá wá parí ọ̀sẹ̀ òun lòun wá ìwọ lòun wá láàrin ọ̀sẹ̀ ọlọ́dẹ ṣe gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ abẹ́ẹ̀kọ́ ẹjọ́ pàdé ara yín nù. Túndé mi. Túndé ti ẹnìkan kọ́ òun ní lo wíkẹ́ndì ọjọ́ lásán ni wọ́n wá. Alámídé. kí n complete ẹ̀ kọ́ mọ́ Alámídé. Bọ́sẹ̀. sọ pé o ṣẹ̀ṣẹ̀ ń ṣe. jọjọjọ. Alámídé. ṣàkóso iṣẹ́ ti rẹ kápítẹ́nì yẹn. ẹ kó la ṣàkóso iṣẹ́ kápítẹ́nì yẹn. kí ló fẹ́ ṣe. Alámídé kí ló fẹ́ ṣe. mo gbé ọjọ́ ìdúró sí bíbáyìí ọjọ́ ìdúró sí bíbáyìí. sábà pé mi tí ì láago ẹni sọ̀rọ̀ kó má kọjá bí o kó má kọjá bí o kó má kọjá bí o kí ló fẹ́ ṣe. Alámídé kó má kọjá bí o ọ̀ya àníkẹ́mi àní ẹ má wà bí irun ẹ má kó lábí o ẹ má kó lábí ẹ má wà bí irun o. Paper waste heavyweight paper kíni tí ń jábọ̀ o. Ṣàlẹ̀wẹ̀lẹ̀ kò fẹ́ dèrò àná tí ń jayé sátìrà mọ́ ni òun kò má dẹ̀ ṣe o. Mo máa dúpẹ́ ọjọ́ yẹn sátìrà mọ́ ni o àwọn tí bàbá oníṣòwò ẹ̀ bá o. Who are you? ọlọ́dẹ̀dẹ̀ ni o. eléyìí sẹ́wọ́n ni kẹ́. gbogbo ìgbà ní sáà mọ́ ṣe yín ṣe ìbúrẹ́ bá mọ̀ pẹ́ ìdè mọ́ra ló já ké sí yín. Àbó tí ń gbálẹ̀kùn ọ̀dà síbẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí tó. bí ẹ bá yẹ̀ wò. ọmọ gbọ́dọ̀ gbáyàn mú kẹ́. èwo ló tún kún ojú bẹ́ẹ̀ yẹn kàn tó lóun ò ṣe sìnà mọ́ ẹ kunjú ẹ kún tè bó lára olúwa rẹ̀ ó sì ẹ̀ balẹ̀. irú ara òsì wo yín ní ìbàdàn. mo máa lẹ́jọ́ sọ̀rọ̀ torí mi mo fẹ́ kẹ́ ẹsẹ̀ mi lọ́dún torí pé lájẹ́ ló jẹ́ kí n kọ́kọ́ yà àárín o. ètò tó kùn lẹ́nu tó yàtọ̀ tó tọ́ ni ṣéèkì sí ètè rẹ̀. èwo ni mi sí sẹ́sẹ̀ ṣé n ò ṣe é rí n ò da ìjà wọn mí lọ. ọtí ẹ̀ dáa. iṣẹ́ ẹ̀yẹ mọ ni sí ẹranko lọ́gẹ̀dẹ̀. ààrẹ ara yín bẹ̀rẹ̀ mo tẹ bàbá ǹjẹ́ níyàwó ní sa. ṣéyàwó. ẹ mọ̀ pé ìyàwó ilé ẹnìkan lolúwa. èló lọ́gẹ̀dẹ̀ sọ ọlọ́kọ ni. ẹjọ́ ọmọ ọlọ́kọ lèmi èsà tí mo ń sòsì káàkiri o èmi èsà àwọn tí mo ń rìnrìn ìjà káàkiri tí olólùbáwí o èmi èsà àwọn lápátábàlájì ọwọ́ tẹ̀ ń gbé káàkiri ayé o. lápátájì wọ́wọ́. lápátábàlájì wọ́wọ́. pátábàlájì wọ́wọ́. èdè bònú ọmọ ìlú òní. sẹ́mi ìbàdàn lèmi. ìbàdàn abájọ sáyẹyẹ ni ọ. àwọn ọmọ òkú yọ sálẹ̀ báyìí. òkú ẹ̀sà ọmọjọ barista náà tọ́wọ́ gbé síkà báyìí yóò máa ké bí ìbátan ni ọgbọ́dọ̀ máa rojọ́ olórí fíofío ọmọ òsì Ọ̀yọ́ ní Ìbàdàn ni ọ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ èyí tó yẹ kí barista fi sọ̀rọ̀ òun fi ń kọrin mi kéré òkú wálé ni. orí yín ló burú ẹ sáà dáhùn. ọmọ ẹsẹ bẹ́ẹ̀ ni èló lọta àwọn kéré. èyí ìṣẹ́bí ìmúrí mẹ́fà èyí ìmúrí mẹ́rin èyí $70 náírà. 70 ṣé kó tún dé di ọ̀gẹ̀dẹ̀ ni. ẹ̀yin náà sáà ti mọ̀ pé $40 náírà pàlẹ́ ta la wà. èyí nǹkan. ẹ mú ìmúrí mẹ́fà. múrí. múrí mẹ́fà. èló gan-an ni igi ọ̀gẹ̀dẹ̀ gan. tó ṣe ń tẹ́ fẹ́ mọ̀nù ara páàdì nígbà mi ara lápò mẹ́ta ara lápò méjì àbọ̀. èmi àpò méjì. páàdì mélòó lọ yọ ọ̀nù ètò ògbélẹ̀. kí ni ìbéèrè tẹ́ ń bẹ́ mi ẹjọ́. ọ̀dà náà èyí èlò ń jálẹ̀. ẹ mú $70 náírà. 70 10 náírà nísàn. ẹ sì máa sọ bí gbàtẹ́ ìtì ẹ̀ sí owó ẹ fọwọ́ sí owó ìgbà mi ẹ máa sọ bí gbàtẹ́ jẹ́ pé
bẹ́ẹ̀ bá tẹ̀ ń ságbèyàn sọ́sọ́ oṣù làgẹ̀dẹ̀ ń so ni. èsè lórí gbọ́ǹtọ̀ gẹ̀dẹ̀ lò lájọ́ bẹ́ẹ̀ ya mọ́ ọlọ́run sí. tẹ́yìn bá ní níná èyí tẹ̀yìn. iṣẹ́ ìmọ̀ ní sí ẹranko náà lọ́ọ́ fàáfàkùfà tó ti já mọ́ láyà sẹ́yìn. kí ló já mọ́ ilé àmọ́ òkórí yín yí. yẹn náà dàrú olóṣèkọ̀ jáde emele. bàbá sẹ́ríà. sẹ̀ríà abo. ṣé ẹ fọ ọgún mi. kò lè wè kó láyé. ṣebí tẹ́ ń tọ́ka sí sẹ́yìn ọmọ pẹ́. ṣé màkà tọ́ka ni. sọ̀rọ̀ sẹ̀ríà. àwọn tó tẹ̀ jẹ́ kó dúró gidi wọn kígbe hahaha bí ẹyẹ ẹ̀gá báyìí tán fàṣọ gbé aláfàṣọ gbé ẹ rò pé àmọ́ rọ́bà ni àmọ́ mú rọ́bà. amónisẹ̀ ni èmi ò tẹ̀ ní ti bẹ́ẹ̀ bá ń bá àti ìfàṣọ gbé. 10 naira. ó yẹ ti ẹ̀ sáfowó sẹ̀mí lọ ẹ̀fowó sẹ̀mí lọ torí pé mọ̀ pé lájẹ́ ni kẹgbẹ́ bóyá gẹ̀dẹ̀ náà ló kúta tó bẹ́ẹ̀. àárọ̀ ọ̀la ló gbowó. ẹ mọ̀ bọ̀ bàbá. mo ti bó yìí jẹ náà. gba ọ̀gẹ̀dẹ̀ ilé. n ò fẹ́ tọ́lọ́dà n ò fẹ́ ọlọ́wọ́ bá yẹn ló jẹ́ sílẹ̀ òní ni. bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ mo sọ fún yín. ọlọ́wọ́ bọ̀ ń gẹ owó yẹn pé. kọ́ ní burúkú sọ̀rọ̀ mo ní mi ò tí ì sáré. lọ́kẹ́ mo yọ̀gẹ̀dẹ̀ 10 naira lọ́wọ́ sẹ́pẹ̀tọ̀ yìí gbàgbàgbàgbà náà ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ láyé èpè. sẹ́nu pé yẹ̀yẹ́ àgbọ̀gẹ̀dẹ̀ fún yín tó lórí burúkú ní ẹ̀sọ̀rọ̀ fi ṣẹ́wọ́ aṣọwọ́ kò bí ara òkò ní ẹni ìjà níyín bẹ́ẹ̀ bá ya wèrè bí ìyàwó tí yẹn lè dá lóko wo owó iyebíye báyìí kọ́ mọ gbọ́jà ìka. ọ̀rọ̀ àwọn àṣẹ tuntun fún ọ ẹ̀mí ò fọ́ lọ́gẹ̀dẹ̀ ohun tì ní gba kọ́bọ̀. ṣáà tó gèdè lẹ́gùrì lẹ́kùlé. ọ̀gẹ̀dẹ̀ tó gbọ́jọ́ gẹ̀dẹ̀ lọ. ẹ fún mi dẹ́gbà fẹ́ fún mi lásìkò. wọlé kọ́ wa gba ọ̀gẹ̀dẹ̀ mọ́ ọ̀bọ̀ ní. mo rò pé lórí burúkú àwọn òsì. mi ò lè mọ́jọ́ solóko. èmi máa sọ́ra lèmi mọ́ èmi mọ́ta àwọn òsì tẹ́ ń kó kí ayé àwọn onírà. o ti wá. ayọ̀ ni. kájà àwọn ẹni gbáyé ni. àti ìkàtà sí ibi mi wọ́n fẹ́ o. wọ́n fẹ́ o ń fẹ́ o wọ́n má jẹun ojú yín o ẹ má jẹun ojú yín o. ilẹ̀ kálágbàgbà ló lò kàríkọ̀ṣọ́ kàríkàrí àpòrí àbí fẹ́ǹfẹ́ àpò ńlá ọ̀tọ̀ lápò kékeré àpò ìdójú. bàbá ẹ mọ ẹ fi mí lẹ̀ wọ́n ẹ fi mí lẹ̀ wọ́n búra sí bí ọba dùn mọ́ búra sí. ó ti lọ fẹnu kápẹ́ ọ̀nà tó name sake ẹlẹ́kẹ̀ẹ́ jọjọjọ ẹlẹ́kẹ̀ẹ́jọ ẹlẹ́kẹ̀ẹ́jọ odidi jọjọ yasọjọ kó o mẹ́ẹ̀fún ọmọ kò sọ́ọ̀sì kó o mẹ́ẹ̀fún ló sì làwọn ọmọ ẹ̀sìn máa wọ ọgbẹ́ náà ló lé omi ọ̀sẹ̀ fojú ní sí darúgbó lọ náà bọ́dí ọkọ rẹ̀ sì dúró kó ìwálẹ̀ sọ́kà sọ́ba rẹ̀ àpò ńlá gbà ní. Ọlọ́run sẹ́ni sẹ́yìn èèyàn fi mí sí báǹkì gan mo lè mọ́ rèrè jẹ̀bi eléyìí ibi tí mo wà tẹ̀ lọ́rùn ẹ mọ́ fi mí sí báǹkì ẹ mọ́ fi mí bì kan ẹ ṣe mọ sọ̀rọ̀ ajé mi ní. Baba, ẹ jẹ́ bá mi ṣí gate. Ẹ̀dùn o, ṣé géètì tá a sì ń wákàtí kan tẹ́ẹ̀ni tí ìbòde ń bẹ̀ bá jẹra yín tán kẹ́ ẹ já gbọ́ o. Mo fẹ́ rí ọtí wọn bá lọ o. Sísí mi, mo fẹ́ rí ọtí wọn bá lọ. Pé mo ń tilẹ̀kùn lọ́wọ́. mo ti ń lọ nu ọ̀kan ju gbogbo bẹ́ẹ̀ tí ń dìrọ̀ mọ́ra yín náà ẹ̀ tí ẹ̀ wojú pé ẹnìkan bẹ lẹ́yìn tẹ́fì máa dìrọ̀ mọ́ra yín ní àgbẹ̀ bí ti rárá ayé náà ní rárá ọ̀run bí ti ń ṣe wọ́n ní sàwa náà. Kí lẹ fẹ́ rí mi fún ẹ dá mi lóun mo ṣe fún mi. èwo tó lè ti tún lọ yìí o tẹ́ ń bẹnu ọkọ̀ tí lọ yìí. Ọkọ mi ni kí ló dé. ọkọ rẹ ni. sọ̀rọ̀ pé léyò tí ìlòsùn kan tó ti dọkọ rẹ yìí àìmọye sì ló ti gbé wá sínú ilé ní tí ń dọkọ rẹ àṣìrè torí di ìjókòó ní gbogbo àwọn tó ń pè lọkọ rẹ yìí náà wàhálà ni mo kóra mi sí mo gbọ́ bàbá olórí gbógẹ́gbógẹ́ tí ń wá sí àyín a gbọ́ pé base currency òun lọ́lọ́ rẹ̀ ṣe. Kí lẹ sọ. Base currency ọmọ túmọ̀ base currency àbọ̀ kàwé ayédèrú owó wọn ló ń lọ́lọ́ rẹ̀ ṣe
olórí àgbègbè kan náà ní tún lọ yìí alábọ́nsabọ́ tó gbé inú ọkọ̀ tó gbọ́kọ̀ jáde ọkọ̀ tí ń jọ yín lójú bóyá àbúrò rẹ̀ ló ní àbẹ́gbọ́n rẹ̀. bàbá ẹjọ́ torí t'Ọlọ́run ẹjọ́ torí t'Ọlọ́run èwo ni gbogbo yín sọ̀tẹ́ fẹ́ máa fún mi ná èmi ò ń tẹ̀lé ọmọ fún wa náà kẹ́ ẹ̀ ti yá gbọ́. ìkìlọ̀ pàtàkì àti kéde tẹ́ ẹ̀ sanwó fún tí nǹkan kan bá sọnù ní ìwọ ní mú. èmi lè máa mú. ìwọ sábẹ́ kèsè wọ nìkan lọ ń gbé nù léyìí àmọ́ ọkùnrin pọ̀ fún ọ ọkùnrin pọ̀ fún ọ já bára wa sòótọ́ ọ̀rọ̀ béèyàn bá sì kọ̀ tó lóun ò ní darúgbó bójú bá hùn jọ́ńkọ́ àmọ́ kọjá ò tó tánu ṣọ́ọ̀bù rẹ èmi náà fẹ́ nábẹ́ wò àwọn ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì tó ń jẹ ọ̀gẹ̀dẹ̀ tí ò gbó a ní kẹ́ ẹ jẹ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kẹ́ ẹ jẹ bànánà tó gbó kárakára. ọ̀gẹ̀dẹ̀ dà. ọ̀gẹ̀dẹ̀ ló dó yìí. ọ̀gbọ́gbọ́ kárakára ọ̀rígìnà ọmọ oko ọmọ pé ó jẹ́ wéjègbò ní kó tó di pé gbó kárakára. òun dà wà láìta láì mo wò yín mi ò tiẹ̀ rí yín rántá nǹkan bọ ẹ̀yin sweet banana níbo rẹ ti fẹ́ bẹ̀rẹ̀. látẹsẹ̀ àjẹ látẹsẹ̀ dórí mo sọ́ọ̀rì gan bàbá. màá tún jẹ wọnú etí. mo sọ́ọ̀rì fún yẹn jọ. ọmọ ìyá arúgbó ni fi wò mí màá lá àtẹlẹsẹ̀ màá tún jẹ dé ihò etí. bóyá lẹ mọ̀ ṣé ẹ ti gbọ́ ń pé ọ̀rọ̀ yín ti wọ ṣe ó ti ṣe kí ni ọ̀rọ̀ yín ti wọ voice mail. wàá gbọ́ tuntun kí ni email yẹ kí ni email yẹ sọ email yẹ kí gbogbo la kan sọ fún mi ní email yẹ at yahoo.com at yahoo.com anytime I call yahoo.com ó kùtùkùtù òwúrọ̀ ó kùtùkùtù òwúrọ̀ ó internet lọmọ wo pro voice mail ìwọ wo at yahoo.com ọkọ ọmọ yẹn ọmọ kankan jẹ oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ tí ò gbó àwọn ọ̀gẹ̀dẹ̀ tó gbó táwọn ìyá yín jẹ ìwọ fò. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ ǹlẹ́ mà. bàbá. wọn ò tí ì dé. àwọn èdè kò burú nígbàkúgbà tí ó bá dé àárín ni wọ́n bá mi ìgbàkúgbà tí ó bá dé àárín ni wọ́n bá mi wọn ò pọ̀ lórí burúkú ọ̀dájú yẹn làwọn bí kí wọ́n dé lóhùn dúdú àárín wọn bá mi torí ẹnikẹ́ni ò lè dá lóde nù àti bá dáadé yẹn ló kù bẹ́ẹ̀ ni mo sọ fún àárín wọn bá mi o àwọn olóṣì. ẹjọ́ máa ẹjọ́ kí nìkan tó ṣẹlẹ̀ báyìí. ṣe ẹyin kan ni mo rí bá wí o torí jẹ́jẹ́ tèmi mo lè ní máa lọ ládùúgbò àárín wò sí ìtọ́yàn èmi ò sì pé ọmọdé àfún yẹn ọlọ́wọ́ sì fowó rán mi sísan kí ni wò fi jíṣẹ́ ṣùgbọ́n gbọ́dọ̀ yẹ pé tẹ́ẹ̀bà máa gbà yẹ níwọ̀n àwọn èèyàn gidi gbà àwọn táyà jòtò pọ̀ táyà tí ò gbọ́dọ̀ bá lẹ́nu ọ̀nà ẹ̀rọ lẹ́mọ̀ gbà sílé olórí búkọ́ lò ṣe alákọ̀ọ́pọ̀ bí ayé tẹ́ gbà sí àárín tí bá ti lọ yọmọ pé ọmọ mi o ìyá ọmọ mi lápẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ ẹ̀tọ́ gẹ̀dẹ̀ fún mi ó fún mi lọ́wọ́ lọ́la o ìyá ọmọ mi ńgbà mo sì rò pa èmi náà sáà nírú wọn ní inú ilé mẹbí mi ni mo bá fi tọ̀ gẹ̀dẹ̀ fún wọn tó wá di pé wọ́n lónìí tí wọ́n fọ̀ ládọ̀ láti ń gbàgbá lórí mi tó kọ̀ mí wà wọ́n mi bí ẹni tí ọmọ ṣẹ́ṣẹ́ nílé tí ń wọ́n mi bí onírìnkùnrin onírìnyà kẹ́sì sẹ́ pé mo mọ̀ síro bẹ́ẹ̀ ni mo mọ̀ síro. ó dà ẹjọ́ mà ẹni tí ẹ ta ọ̀gẹ̀dẹ̀ fún wọn ò tí ì débi iṣẹ́ láàárọ̀ yìí. ẹ wo nígbà tí mo bá jà tí mo bá yẹ yàkuyà sí àárín àwọn ará ilé wọ́n ràn yẹn wọ́n wà gbé mi kúrò àárín ni pé wọ́n tún wá lọ lẹ́wọ̀n ní mú owó délé wọ́n máa fojú ẹni ìyàwó mi wọ́n máa fojú obìnrin tí ọmọ ṣẹ́ṣẹ́ wò mí kì í ṣe mi ọlọ́mọ jẹrin kò tí ẹ lé mi mú fúnra mi ń wà là ṣé bí mo ti bá yín ẹ̀yìn ojú owó mi fún mi tó bá jẹ́ kó bá dẹ́rẹ́ ta tẹ́ bá bọ́lọ́pọ̀ wá tí dàbí bọ́lọ́pọ̀ bàbá wọn ò ní mẹ́yìn tẹ́ wà nílẹ̀ yìí tẹ́ gbà sílé. ó dà màmá èèlò gan ni owó ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n jẹ yín. 150 lówó tí wọ́n jẹ mí 150 lówó tí wọ́n jẹ mí 150 ni owó tí wọ́n jẹ mí. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká get ẹ clear o ṣé 150 naira lẹ́ ń pè ní àbí 160 naira èwo nínú méjèèjì. múrí méje 150 múrí méje àbọ̀. múrí méje àbọ̀ 150 naira. all right. ọmọ lè ojú àánú yọ bàbá ọkọ mi ẹni sísè ojú òní tí lọ́wọ́ ní bàǹkà ń jẹ mí ní èsì yẹn sì bínú ó ti fẹ́ pín mí lẹ́mìí ni ó ti fẹ́ pín mí lẹ́mìí yọ sọ mí lẹ́nu tí ọmọ sẹ́yìn wọ́n ń wúlò àrẹ̀bí ẹni tó yẹ pé ọkàn lọ rúwó dànù tí kò sí rúwó dànù ẹ ṣe bá mi ẹ ṣe ojú òní tí mo fẹ́ máa lọ ẹ jọ̀ọ́ ẹ dákun jẹ́ mo lè rán yín sí wọn. why not. ẹ ṣe ọlọ́run ọkùnrin yẹn lé ẹ dákun tí wọ́n bá dé ẹ bá mi jíṣẹ́ yìí fún wọn wípé mo ní kí san fẹ́ san o kè sí ìwọ ọ̀fọwọ́ ọmọ ní ìgbé ìsírí di ìjókòó lédè sí lọ́rọ̀ àgbàdo iṣẹ́ tó ní ẹni tó ní gbọ́rọ̀ bá ṣe ní pẹlẹbẹ ló máa jẹ́ ní agbára lọ́wọ́ lọ́sọ̀ kan ní olúgbòde ọkọ ìyá mi. ó yá wá máa lọ
ajá wọ gbà. tí a rí mi ò ní ṣe pé màṣúgbọ́n tí mo ṣe àrò ọ̀rọ̀ mi lágbára lọ́wọ́ láti táyà pé bóyá kìí sọ̀wọ́ ni mo bá fi gbé ọjà mi létí òkú ní ìyàmá fún ọmọ ìgbàsẹ́ lọ́wọ́ rẹ̀. bóyá ẹ máa jẹ sweet banana tó bá di jíjẹ. ayé ń retí ẹlẹ́yà mi. bàbá Àlàní débẹ̀débẹ̀ bàbá Àlàní ọ̀kan lọ́mọ olú ayé ọmọ bàbá Àlàní látijọ́ wo. ẹ má bínú mo ṣe rí sẹ́gbà ni iṣẹ́ tí mo sì gba àwọn kọjá ìráyè rárá lóòótọ́ mo wá ní lónìí mo gbọ́dọ̀ kàn sí ọ bó ṣe yẹ ni o àwọn gbọ́dọ̀ kàn sí ọ ẹ wọn ṣe bá a mú sọ́ọ̀sì kan fún mi sọ́ọ̀sì kan. ó yẹ bẹ́ẹ̀. torí ọkọ̀ ń bẹ́ ta kò yọ ó rí pé mo rọ̀ sí àmì. mo rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo fi là dé bàbá Àlàní débẹ̀débẹ̀. ọ̀ pẹ̀pẹ́ yìí jẹ̀dí lásán rẹ̀ kí n fọ pẹ́ yìí sí. àti jẹ̀dí wọ́n wà kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ lọ́túnla. ẹ wà kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. wọn ò lọ bí iṣẹ́ wọn yá. tóní. o ti bá a lẹ́jẹ̀ mu bí ìbá mú gbà mí báyìí bí ìgbà wọn yọ nǹkan lára skíákà àti ara mi ní n ò gbọ́dọ̀ ojú ọmọkùnrin gbọ́dọ̀ máa le bójú rẹ̀ bá rọ̀ jù lẹ́kọ̀ọ́ wọn gbá olúwa rẹ̀ ni. ọ̀rẹ́ bò ọtí ẹ̀ka sí lónìí ojú ọ̀kan tó tẹ̀ mọ́ páàkì ọkọ̀ ọ̀tà ni. ó sanwó $100. ọbẹ̀ lọ́mọ. ọmọ dùn gan. débẹ̀débẹ̀ Àlàní débẹ̀débẹ̀ ojú ayé wọn lọ tí ẹ ti yá lọ náà mo ni. lọ mọ páàkì ta ni. ó tún tí ọdún làbí ìjọ òun lẹ́nu. mo yọ sí ọ ọ̀rọ̀ pé sẹ́ẹ̀tì wàá sì gbà tá àrísẹ́ làrá yẹ ìjókòó tí ọ. bàbá Àlàní débẹ̀débẹ̀ bàbá wọn yí o. ẹ ń wọ́ kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni sà. ń bọ̀ ládà. Ọbalende ni sà. Ọbalende. mo dẹ̀ tẹ̀ ṣe tán mo fẹ́ lọ gbẹ́ nìkan bẹ́ẹ̀ ni o àmọ́ ojú òníra rẹ̀ wà yín kọ́mọ́kì ojú yìí náà ọwọ́jà ọdẹ wọ̀ gbòòrò nítorí yìí náà làwọn ti jáde ẹ wọlé kí n gbé Ọbalende. ẹ̀rí mi ò dédé dúró ẹ̀mí ló darí mi pé kí n dúró. ṣé ẹ wá rí bá a ṣe wà yìí wọ́n yẹ ká lè ṣe ètò mọ̀ mi mọ̀ ọ́ ká mọ́ ọlọ́mọdé àdáhùn ká mọ́ sí yàn gbé. orúkọ tèmi ni Àlàní Olúayé Mọ́rọ̀sẹ̀ ọ̀kan ṣoṣo lọ́mọ. èmi náà ń pè ní Kòfowórọlá oníkò sí àrà ọ̀rọ̀ bọ̀ tí ò kọ́ mọ̀ ọmọdé tó bá fẹ́ jẹ́ ń bẹ̀ á ní tágbà ni. orí mi wú sórí ọ̀rọ̀ bọ̀ tó sọ̀hún èmi náà wù ọ́ dáadáa látòkè mo rí i pé ọ̀rọ̀ bọ̀ ni àmọ́ tí yẹn bá wù ọ́ dọ́wọ́ sàlẹ̀ ó rí i pé lẹ̀ pa ni. ìyẹn bẹ́ẹ̀ pé mi ò kọ́ mọ̀ tún ìwọ̀n àní mi sà. tó ìwọ̀n ni tó ìwọ̀n. mẹ́ṣá èmi ni tàn mí wá ọbẹ̀ làwọ̀. ọbẹ̀ làwọ̀ ọbẹ̀ làwọ̀ sí ní lóòótọ́ Olúwa tọ̀ mí wá náà ní ẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣé ẹ tiẹ̀ wá rí àbúrò rẹ̀ bó ṣe ń díjú sí mi hùn mo nífẹ̀ẹ́ sí kó bí ọmọ ojú dé mi ò wòye débi èjì wàhálà tí má bá wọn ṣe á dákẹ́ bẹ́ẹ̀ ni. Ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́ sà. ẹ̀lẹ́ ọbẹ̀ lọ́mọ lèmi gan fúnra mi pàápàá àbí mi ò dùn. ṣé mo yẹ rí gan tí mo wo iye mo ń kó yín jẹ bí lámò ń jẹ yín bí ẹ̀fọ́ ẹ gbọ́dọ̀ ìbẹ̀jà tútù ní omi tó yẹ̀ṣẹ̀ ní tó mí. wàláhì. ó dájú kan tó fi jẹ́ ìpìyà sí. ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ní fi síbí jẹ mí ẹ dà síbí lẹ̀ ẹ fọwọ́ kó mọ́ra ẹ jẹ́ rọ́ṣọ̀ kò yé yín ẹ dákun ẹ dárúkọ Ọbalende lẹ́ẹ̀kan ṣé Ọbalende gbélẹ̀gbé ni àbí Ọbalende onísúyà. kò sí kankan náà ìgbẹ́jẹ́ tiwa sà. tí yín èsì amọ̀sí gòkè ọ̀dà náà ṣé odò street lẹ́ ń gbé ni àbí mọ́sálásí. mọ́sálásí street kẹ́lí mọ̀ tó mọ́ Ọbalende dáadáa. bá wa débẹ̀ ẹ bọ́ bàtà ẹ ṣàlù àlàkẹ́ tó wọlé. màá tún sanra pàápàá. bàbá ẹ kó lé wa lórí kẹmọ tọmọ ni wa ẹ bá lè débẹ̀ ẹ̀yin gan ẹ gbà. mo bẹ̀ tí ń gbà láì tí ì débẹ̀ àbọ̀rọ̀ mi ò yé yín mo rò pé tí n bá délé sá
n ó lè mọ̀ yín délé láti wọlé gan. Mo fẹ́ mọ̀ yín débẹ̀. Mọ̀ tó bẹ. Ọlọ́run bàbá ẹja lọ tọ́ba débẹ̀ máa rí pé màá ẹ̀yin náà ń dá mi mọ̀. Ọlọ́run ẹ rí mi wò. àárín yín gan. ẹ ń gbé mi jẹ. Ọlọ́run ẹ wá ń sọ mí mọ́ra. Ọlọ́run ẹ dá wọn yìí. ẹrù kan bí ẹ̀yin gan. Lémi. Ọlọ́run Lórí bàbá dé ọjọ́ ọ̀gbọ́gà. tí mo máa ká sí yín rèé tí máa dàbí ọ̀bọ. Èmi ká wá ká tiẹ̀ máa dàbí ẹ̀sìn náà kíákíá. Bàbá tí ò kọ́ mọ́ ṣàánú fún mi Ọlọ́run, ṣàánú fún mi nítorí ọkàn mi gbẹ́kẹ̀lé ọ lóòótọ́ ní òjijì ìwé apá rẹ lè ní òfìṣẹ́ ààbò mi títí wàhálà wọn yóò fi lè kọjá. Èmi ò kí pé Ọlọ́run ọ̀gá ògo sí Ọlọ́run tí ó ṣe ohun gbogbo. Mo fẹ́ rí yín. Mi ò yà ọmọ ọ̀dà báyìí. Kí ló ṣẹlẹ̀? Èmi lẹ gbé lọ́wọ́ ìṣá. Tọ́lọ́run àbí tẹ́wọ́. Ẹ sà, ẹ ń tàn wá. Ẹ sà, tí n bá tijú ni mi ò ní lè sọ̀rọ̀ gidi fún yín. Ẹ ń tàn wá. Ó dùn mí pẹ́ sí ilé lánàá. Mo kàn fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ bá rí pẹ́ bòde. Tẹ́ ẹ̀ ní lè forí kòkó kòkó. Ẹ máa sọ fẹ́mi náà kí n má forí gbégbékúgbé. Kémi náà tètè máa fara sóko síbi kan. Nǹkan tó ṣẹlẹ̀ ní ìlànà bẹ́ẹ̀ nǹkan bá ń bẹ́ẹ̀lì apá yín ò ní ká. Kí ló ṣẹlẹ̀? Paperweight àti lightweight àwọn ọmọ jàǹbí ìlànà. Paperweight àti kìnìkan tá ló ń bẹ̀rẹ̀. ọmọ tí wọn yín wá bíi tí máa ń wá lójoojúmọ́. àti ọ̀rọ̀ bọ̀tọ́ sẹ̀dé heavyweight wọ́n wá yẹn lánàá ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jà ní. ẹ̀jẹ̀ sì níjọba kọ ìjọba ọ̀kàlùkì ọpẹ́lọpẹ́ pé mọ̀ ń tari wọn kò ń birin ǹjẹ́ tí wọ́n bá ti kà tira wọn tí wọ́n forí sọrin tí wọ́n wólulẹ̀ gbì ọjọ́ 9 sí 10 ní ọlọ́pàá ọmọ pàdédì bíi ni olúwalẹ̀ wà lẹ́yìn káńtà tí ọmọ rojọ́ tí ọmọ wọ́tọ́ mẹ́sẹ̀. Bọ́sẹ̀ àtàràmídé kọ́ ẹ̀. mi ọmọ ẹtí ń járámídé mi sì mọ ẹtí ń jẹ́ Bọ́sẹ̀ torí mi ọ̀kọ́ ọkọ wọn lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wọn náà ní kẹ̀kì lọ fún wọn orò jáde ní ìlànà Ọlọ́run ló yọ mí o. orò bóró ti yọ ní gan ní ìlànà nínú agboolé àṣírí tá a sọ ń bò ọ̀pọ̀ àná mo mọ̀ pé nǹkan pọ̀ ọbẹ̀ yẹ ìyá àlẹ́ àrìnbà ẹ wá wò bó ti taari àtà ni mo ya aṣojú fírí kí n fojú wore kí n fi wowó kí n fi wọ ọmọ kí n mọ̀ fi wòwò kúrò láyé mi mo mẹ́gọ ni mo mẹ́gọ mo wá fàyè lẹ̀ fún jà mo ní ẹ mọ̀ pò sàn kẹ́ mọ̀ pò kí. ó pọ̀ tó yẹn. ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ mi ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó wà ń bẹ́ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀. nǹkan tá a sọ ń ṣe lára ọ̀dà. ṣé àwọn onífúláàtì kejì ń bẹ̀ yẹn ṣé wọn ò mọ̀. àdàbà gbògèrè bí ẹgbẹ́ yẹlé ò gbọ́ ẹyẹlé wọn gbọ́ wọn ti rí ni kò sẹ́ńtì ọ̀gbọ́n lé wọn rẹ̀ ń tọ́ jáde èmi mọ̀ ń dákó nǹkan mi. kí ló táwọn ọmọ ìwà ń disgrace ara wọn. ó lè gidi ni. ẹ jẹ́ abára wa so tọrọ bí abadé yìí o tẹ́ ẹ fọ́ rẹ̀ méjì pọ̀. ta ló sọ pé mo fẹ́ ọ̀rẹ́. sóbìnrin ọjà wọn ò ní tàṣírí ara wọn gbogbo àṣírí kọ̀kọ̀ kí àwọn ó tù ú ta bí wọ́n ti bẹ̀ sí tàṣírí ara wọn lánàá nípa àwọn jọ ń jẹ àwọn jọ ń mu ni ngbà mo sì tún rí ṣẹbẹ tún jọ ń jẹ bàná èmi kan mo sọ fún wa pé ọkàn kan náà lè ń fẹ́ torí bí téèyàn sí Ọlọ́run wà ń bẹ mo sọ nígbà tí ọ̀yá àwọn méjèèjì mo sà kó yó kálukú báyìí mo sọ pé iná wọn wá àmọ́ kí n bá yín sọ tọrọ bẹ́ẹ̀ bá rò pé bómi yín ṣe pọ̀ tó ló ṣe kún táǹkì tó bẹ́ẹ̀ náà lẹ́sìn jòǹjòkújò tọ́jọ́ òní tí ìdálẹ́ tẹ́mọ̀ yọkùn lójú ọ̀pàdé ọjọ́ ń dalẹ́ nù kò yé yín gbìgbìgbì ẹ̀yin gan lágbára jù mi ò gbọ́dọ̀ mọ́bẹ̀ méjì kó tó rẹ̀ mí. I'm alright. Oye tó. nígbà kìlọ̀ fún yín ni. O ti tó sẹ́. ẹ ṣàjà sọ́ra mi ò wá iṣẹ́ mo wá ṣe ní lóòótọ́ àmọ́ mo nírù rẹ̀ mi mo sára mi nù bí òkò èmi náà láwọn ọmọ tó dáa nílùú ọba Bátúndé tó ń jẹ́ yìí èmi náà nítùn látọ́jọ́ ọmọ mi gan tí ń bẹ ní dọ́ndọ̀mù ní. Please go. No please. Please go. No please go. I no go to anything. What else do you want from me? àní nǹkan tẹ̀ ń ṣe ọ̀dá ẹni what else àní nǹkan tẹ̀ ń ṣe ọ̀dá kí n máa lajà obìnrin lẹ́ẹ̀mẹ́wàá kọ́ máa já kọ́ mú mọ́ra wọn lá kọ́ máa já sọmọ́ ńlá kí n máa fojú tí fi rírè kí n máa fi rírì kúrì bọ́ọ̀lù ojú náà mo tẹ̀ tí gbọ́mọ̀ mo tẹ̀ tí bá bíbélì lọ́wọ́ yín Ọlọ́run kù sùúrù ẹ̀yin ń gbé bíbélì ìjọba ọ̀run ó dàfagbára wọ̀ fún yín. I'm here you. Hello. Are you here to insult my person? I know it's a person. It's a person. Àwọn méjèèjì tẹ́ gbé wá bí. No, Let's get something straight. Yes. Are you here to insult my person or you are reporting some people?
kíni ó ní àfi kẹ́tẹ́wé dídádó ní ọ̀kẹ́ yẹn mi ò lè máa sílẹ̀kùn kí n máa sílẹ̀kùn géètì gan kí n máa sílẹ̀kùn bí o ẹ jẹ́ ká fi mọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká fi mọ bẹ́ẹ̀ o ẹ sanwó oṣù mi kẹ́ẹ̀dá dúró sẹ́gbọ́ bí ọba ti gbọ́ jẹ́ tọ́lọ́ sábà borí lórí ta ló fẹ́ gbé. ó dà mo ti gbọ́ ẹ máa lẹ wá gbowó oṣù lọ. ẹ̀yin oníkòkúkò ẹ jọ. ọmọ mẹ́ta mọ́tẹ̀ mẹ́ta lónìí ẹ má tẹ̀lé mi ẹ má tẹ̀lé mi ẹ má tẹ̀lé mi. ẹ yọ fún náà. sẹ́gbà mo sì rí yín o ẹ má wòran o èmi lọ sọ fún mi pé àwọn ìyàwó mi ní lọ ẹ̀. àwọn àbí ìyàwó yín. sẹ́mọ̀ fáwọn láyé wà. ó bẹ́ẹ̀ àwọn láyé wà. sẹ́rí ìgbà tí èmi náà bá yín délé mo mọ̀ pé ọmọ ilé nìyẹn ni mo rí pọ́ mo níbi níran ni nígbà mo kọ́kọ́ gbé yín o ọmọ orírin mo pè yín. ọmọ níbi níran làwa àwa tó ti létọ̀ ni. èmi náà dẹ̀ bá yín bẹ́ẹ̀ ọ̀sẹ̀ wá rí bí mo ṣe ń wo ẹ̀yin méjèèjì yìí mi ò mọ tí mo lè mú láàrin ẹ̀yin méjèèjì sílẹ̀ ṣe mí kàmìkàmì àfi bí òdòdó ẹ̀yẹ. bàbá ojú ọjà lẹwà pẹpẹ ètò gángan lọ̀rọ̀ tó wà lẹ nǹkan méjì tó dúró déédéé ni tó bá wù yín lè mú nú ẹ. ṣé wàá rí nǹkan títí ẹ̀ ń ṣe mí ni pé wọ́n máa ń sọ̀rọ̀ ojú ń gbòòrò pé mi ì lè sọ̀rọ̀ pé mọ́ ń tijú gan mọ́ ń tijú. ẹ bó ṣe wọ́n ní bàbá. especially ti máa ráwọn obìnrin kọ́ máa ra mọ́ lọ́kọ́ ikọ̀. wọ́n wò ní pé kí wọ́n má lọ kálù rẹ̀ mọ́lẹ́ pé káwókè. eré kò le. ṣé wọn pé mo sọ fún yín gbà tá à ń bọ̀ náà ní tẹ́ bá máa wọlé wa ẹ máa bọ́ bàtà ẹ ṣàlù alákẹ́ tó wọlé. máa dẹ̀wẹ̀ èmi ká lùwẹ̀ ẹ ṣé gan ẹ kú tọ́jú wa. ẹ̀rí nǹkan tí tiẹ̀ fi mú ìtìmù pé ìtọ́ bá lè kàn dáadáa àgbò tó bá lè dànù ẹ̀ méjèèjì òun ní gbèjà mi fún. ṣé láwọn ilé ìjẹ́ ìwọ yìí rọ́bọ̀ mi ni wá. rọ́bà mi èmi olú ayé tàmọ́tàmọ́ màá kìbọn màá yìnbọn lágbàá máa gbọ́ pàwọ́ pàwọ́ ìbọn ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn náà lè máa kó yìí. bàbá tó tó jìnnà ẹ dáhùn bàbá. máa pẹ́ láàrin yìí. ẹ má jẹ tàn yín bàbá kẹ tó kàn mí ẹ tìrò. jẹ́ tìrò kẹ̀ jẹ́ tìrò. sísámi ẹ̀jẹ̀ bá máa gbọ́wọ́ yìí. ara ti máa ń sọ rèé o ara ti máa ń sọ tí mo ń sọ lọ́rọ̀ bàbá tó kú má pa mọ̀nà ló máa ń lọ yìí rèé o tí ẹ kàn dàgbà tí ò dánú for nothing. ṣé kìí ṣe pé ẹran wọn ń ṣe ṣá. mi ìran wọn ń ṣe kó dúró ti mọ́tò ni ó ti jẹun ká tó kúrò lé dépò tó máa sọ fóun lọ jẹun. mo mọ̀ dájú wá pé wọ́n ń gbé mọ́tò yìí. táwa ti wá ṣiṣẹ́ bẹ̀ wá ṣe máa pààkì. tó bá tẹ̀ gbé mọ́tò ṣọ́ máa gbóhùn náà mọ́ mọ́tò yìí. ṣẹ́ni tí ọpọlọ yẹn bá ti yòrò kí ẹ kàn dàgbà kó má dànù mo ti máa ń sọ fún àfi kó dẹnu lẹ̀ bí ẹnu bí àtẹ ọ̀run lá. báyìí lè ṣe wa. fásitì ti lò bẹ́ẹ̀ni. fásitì ti lò. kí ló dé. yé látago méjì kí ló dé. ó yẹ kẹ́ ẹ ti yọ ọkùnrin lọ́rùn mi ti pẹ́. àhákọ́ mo lẹ́nìkan ti fẹ́ gbé port níbi bàálù títí ń bà. ok airport. yasat port ó yẹ kí n ti lọ rè é gbé òun tọ̀hún sí ni. ẹ dúró bàbá tí ò bá rí àwọ̀ tẹ́sí. kò lè wọ tẹ́sí ẹni tí mo sọ yóò lè wọ tẹ́sí kò sí lè fẹsẹ̀ rìn àfi tó bá rí mi nítorí nílùú èbó lọ́hùn tẹ́ bá ń gbọ́ àwọn sínú ìsànyà olú àwọn túndé ọ̀gíní àwọn délé kókà ǹjẹ́ ẹ̀ tí ẹ̀ ti gbọ́ ń pa kílókọ rẹ̀ ṣèkíbọ̀bọ̀ alice ṣèkíbọ̀bọ̀ alice ẹ gbọ́ tó bá yá ẹ mọ́ mọ àwọn èèyàn tí ń kó wọn débi tẹ́yìn náà orí wọn tàgbàlagbà nú wọn ọmọ Fọláni Àyìndé Làwálì àjọ débi ni
ẹ mọ̀ mí ẹ má ti jẹ́ so ara mi. ẹ láti jáwọ́ ìjìnlẹ̀ pampam. ìjọ ọ̀lẹ́ wa ń bọ̀. sẹ́ni gbogbo ìgbà tí ojú mi bá lọ sí àyà yín àti ìgbà tí mo fẹ́ bá wọn gé ni gùdá wọ̀. ẹ jẹ́ máa wo ní ìtẹ̀gbọ́n wa ní Omoladun Omidina báwọn náà ṣe máa ń kó nǹkan wọn rí. àyà wọn náà dà báwọn àmọ́ yẹn máa ń jù nìyẹn. àṣetọ́ náà bí ìyá àyà jẹ́ lẹ́lòmíràn lọ bí ìgbà yọ pé ìjọ ọ̀lẹ́ padà bọ̀. wọ́n yọ Tuesday títí Sunday. Torí mi lọ́ọ̀bì sẹ́ Sunday mi ẹ̀ ṣiṣẹ́ ọjọ́ ìsinmi Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ ọjọ́ ìsinmi ẹ̀ ṣe gan agbábẹ́ ara wa kan ẹ̀ ṣe o ẹ̀ kú tọ́jú mi. sẹ́ẹ̀rí bí mo ti já yín lẹ́lẹ́kan mo sì ní kí n wá nǹkan kan kí n fi sínú ní ojú títì lọ́hùn. ó lọ ṣe kí ni mo lọ rí jẹun. ìwọ lọ jẹun kì í ṣe pé ìdí oúnjẹ ló ti dìde tàbí jọ ń bọ̀ bí báyìí. mo bẹ̀rẹ̀ ní. ẹ̀yìn rẹ tí mo jẹ lábàáwá gan mi jẹ rẹ sí àbí kí n wéwà àbí kí n jẹ ká. ìgbà ọmọdọ́dọ̀ náà mo bẹ̀ sí pátìsì pé ká jèrè sí n bá sì jèrè sí báyìí bí ìgbà mo mu omi ni kì í pẹ́ nù mí kì í oyin rẹ sì pẹ́ nù mí olójú ìṣẹ́jú 5 lọ. mo sì ti jẹ tán bí mo ṣe dé títì lọ́hùn mi ò mọ nǹkan náà mo gbogbo títì kan sáà dàrú mọ́ lójú ni mi ò mọ́rú bíi tá a wá ìkan mọ́ kàn lúdà ẹ̀kọ́ ní bíi ti bára mi ní Bàdágìrì nu mo hàn pé Bàdágìrì mo wà yí kẹ́ ẹ bá bí ìsìlá wa iye mi kàn sọ ni bí iye mi sì sọ mo kàn tán bú ọkọ̀ lókìkí ni mo ti ń dáìfà ọkọ̀ bọ̀ nù lónìí lẹ́lẹ́lẹ́ mo ń dáìfà ọkọ̀ bọ̀ lónìí lẹ́lẹ́lẹ́ mi tún ṣe bọ́lọ́run ti ṣe wá kó bá yín báyìí mo kàn dé Vestac ó dọ̀ fún kàn tó mú mi bẹ́ẹ̀ ni ó dọ̀ tó wá mú mi òun lọ jẹ́ ń pẹ́ tó yìí kò yẹ kí n tún wá pẹ́ tó yìí pẹ̀lú Bàdágìrì tí mo lọ. Baba Suwe sá Baba Suwe ìdàkọ náà ló máa fa yí ẹ jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ àdàgbà má dànù yìí èmi ní kí wọ́n dúró tí mọ́tò kó máa ṣọ́ àwọn ẹrù mi bẹ̀ yẹn ìwọ bá tiẹ̀ lọ bá mẹ́rẹ̀ ṣègbọ́ àlùsì ẹ̀wà ó bá lọ ó bá bìrádì náà sì ó bá lọ. ìjọ́ni ẹ̀ pé àtọ̀ ọ̀dẹ̀ amukumẹ́kọ̀ọ́ amuṣùà àpà àtọ̀lé. ó ti pọ̀ jù kẹ́ ẹ bá dùn àlẹ́ wá gbà mí. tó fẹ́ fún mi létí rárá ẹ̀yà máa fún mi létí náà jẹ́ kó fún mi létí lákò ẹ̀ṣọ́ fún mi jáde. wọ́n ti ṣe pàtẹ́kì kọ́ báyìí ẹni sùn. wọ́n bá ṣe iṣẹ́ báyìí àwọn kan máa ń wà tó jẹ́ ìlú. nǹkan míì tún ti dé kí ló ṣẹlẹ̀ nǹkan míì tún ti wọ̀ kí ló ṣẹlẹ̀ báyìí kí ló dé ta ló ká sọ nínú ọkọ̀ ó ń bí mi. dàkó ìtúngbèsè ẹ̀dẹ́ dàkó ìtúngbèsè ẹ̀dẹ́ Baba Suwe dàkó tún ti ká sọ nínú ọkọ̀ ọ̀gá. Baba Suwe ìdàkó kó aṣọ tèmi lọ Baba Suwe ó ti ń ta tẹ́tẹ́. mo ti wú láíláí mi èta tẹ́tẹ́. ó ti ń ta tẹ́tẹ́. ẹ bèrè mi èta tẹ́tẹ́ mi èta tẹ́tẹ́. ìdàkó gbé aṣọ tèmi sórí. ọmọ tí mo tẹ o ọmọ tí mo tẹ tí ọ̀dà rí kí sí o. ó lọ fáṣọ mi ta tẹ́tẹ́. rárá sà. sori pé ayé ti bàjẹ́. rárá sà. sori pé tiẹ̀ ti ta. rárá sà. níbo ló káṣọ mi sí. rárá sà. abọ́lọ́bí ṣoògùn. láíláíláíláí. níbo ló kó sí. alàgbà ìgbà mi. oògùn bó oògùn ti jẹ́ mú ìṣògùn ra wa ẹ mọ̀ gbogbo bí wọ́n ti ṣe bọ̀sàbọ̀sà alágbólé wa mi èdè bẹ́ẹ̀ ẹ ìṣògùn lè wa. mo dáràn. ó dẹ̀ da ọ̀ràn ló dá. aṣọ wọn ló fẹ́ kí n wọ̀ lọ́lẹ́sìn. Ọlọ́run ti kàkólẹ̀ fún ìfẹ́ rí òun ni kò ìsọgbọ́n tá a lè dá sí bá a ká sọ sí yín lọ́rùn kan wọ́n yà mọ́ yín lọ́rùn gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tọ́lọ́ kọ kì í ṣẹ̀dá lọ́wọ́. mọ́lá aṣọ wọn ló fẹ́ kí n wọ̀ lọ́lẹ́ dábí lóhùn. ẹ wọ sọ̀fà ẹ wọ sọ̀fà ẹ wọ sọ̀fà ẹ wọ sọ̀fà kí ni kìbélé yìí. kẹ wọ ní. aṣọ ìrìn fẹ́ kí n wọ̀. wọ́n wọ̀ kan tẹ́lẹ̀. tiẹ̀ ti tán o. ẹ ní rí òwò. tiẹ̀ ti tán pátápátá lọ́dọ̀ mi. tiẹ̀ ó ti ṣe kí ni ó ti tán lẹ́yìn ọ̀dọ̀ mi èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. kí ló ń wò mí fún. ó yẹ kẹ́ ẹ lè sọ sí mi bẹ́ẹ̀ ni Ọlọ́run ní kẹ́ ẹ tiẹ̀ bá ń bẹ̀bẹ̀ ẹkùn káwọ́ gbé inú. mi ò ní wọ ẹ̀rọ ìwà tó fi ìwà ta ni
wọ́n rọ ẹ̀ ń jẹ́ o débi tán o gbé mọ́tò jáde lọ o tún máa ṣọ jákàtọ̀ aláṣọ sọ̀nù wa ni mò ń wẹ̀ ẹ̀ràn ni ìwà kan ẹni tó bá ti wù wàkà ó gbọ́dọ̀ jèrè ìfẹ́ wẹ̀. ṣé ká mọ òun ni ìkàkọ́. àṣẹyìn ọtí ẹ sọ jí rárá ẹ wè kí ẹni Ọlọ́run mo pè yín wọn ọmọ fẹ́ kan fásitì fẹ́ kan dábòrá lásán ni n tí ó lè mú èmi yìí gbà ẹ́ sí iṣẹ́ padà pé kó máa ṣe lábẹ́ mi n tí rí àyàfi tí mo bá mọ àwọn èèyàn tí mo mọ̀ yá ẹ tí mo mọ̀ bàbá ẹ tí mo mọ̀ ẹ̀gbọ́n ẹ àǹtí ẹ sísẹ tí mo mọ̀ everybody àyàfi bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó finish ìfẹ́ ra àwọn ẹbí mi ọ̀gá bẹ́ẹ̀ bá rí ẹ sì lè dúró tẹ bá rí àwọn ẹbí mi. ṣé wọ́n ṣèyàn ni. ẹja lọ ẹ gbà bẹ́ẹ̀ mọ̀ sọ fún yín àpélé wa dá mi mọ̀ gan. ẹ pẹ̀lẹ́ kí lẹ ní nínú búùtù yẹn. kò sí nǹkan kan bẹ́ẹ̀. a ní nǹkan kan bẹ́ẹ̀. ta ló ní mọ́tò nínú ẹ̀yin tí wà nínú bí. ta ló rò kó lè ní ọkọ̀ nú àwa tá à ń bẹ nú ọkọ̀ yìí. ṣé question tí mo béèrè yẹn tó ti pọ̀ jù ní ta ló ní mọ́tò simple. àní ta ni wọ́n fojú rí kó lè ní ọkọ̀. ẹ bọ́ yẹ kí wọ́n náà rí wa. ẹ kí ni problem. wá wọn máa ń yìnbọn mọ́kàn ní pé ta ló ní mọ́tò simple ó dẹ̀bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kó sọ sí mi. calm down. ta lẹ́rù kó lè ní ọkọ̀ nú àwa tá a wà ń bí. àwọn ọba yín gbé àdàbà yín gbé mọ́tò wá. ṣẹ́gbọ́n ẹ má bínú gentlemen ẹ jọ stop and search là ń ṣe ẹ jọ ẹ calm down everybody. everybody calm down everybody calm down. ẹ bọ́ sílẹ̀. calm down now. ẹ jọ ń tún Ọlọ́run mi ò ní lè bọ́ sílẹ̀ ẹ ṣe ẹ wo bí mo ṣe wà yín sìn òkun bẹ̀yẹn la ti ń bọ̀ and spiritually mi ò gbọ́dọ̀ bọ́lẹ̀ spiritually mi ò gbọ́dọ̀ wọṣọ ẹ jọ tún Ọlọ́run ṣe gbọ́. ọ̀rọ̀ tó sọ yìí ló jẹ́ kí n mọ̀ ló wá fi ń yé mi wípé lóòótọ́ àti lódodo ara ẹ̀yin tẹ̀ ń wá kó jẹ́jẹ́ pẹ̀jọba tẹ̀ ń lọ tà nìyí ẹ má ti rí bọ́dì àti mọ̀ wípé kó yẹ. ọ̀gá ẹ má kó bá mi o ẹ má ṣàkóbá fún mi o ẹ bọ́lẹ̀ o Ọlọ́run fi yín hàn yín fira yín pamọ́ ẹ má fira yín pamọ́ ẹ bọ́lẹ̀ jẹ́ kí wọ́n rí yín o ẹ sókọ lọ o ọ̀gá sókọ lọ òun ni wọ́n ti ń jí ẹ̀pẹ̀ ìjọba yìí o ọyọyọyọ bọ́lẹ̀ ẹ só ara yín fún ọtí á rí yín. wọ́n jí ẹ̀pẹ̀ ìjọba mọ́. wetin dey do kuku. wetin be kuku. na me do kuku. ọ̀nà do kuku. mo sọ ni. o sọ. yìí sọ. o rí pé ọ̀bàyéjẹ́ ni ẹ́. ọ̀bàyéjẹ́ gẹ́gẹ́ ni ẹ́. lórí pé mo jaso. púpọ̀ yaso yẹn 20 naira. tani. bẹ́ẹ̀ni bí mo ṣe gbóòórùn sọ yẹn lọ láti gbé yín pé. mi ò ní kọ́bọ̀. ṣé wọ. ọkàn lù mí pa kọ́bọ̀ òtí. iṣu ẹ̀rín sọ. ahmed sẹ́wọ̀n fún ahmed ti ní ká ẹ mọ́ gba nǹkan kan lọ́wọ́ èèyàn. bẹ́ẹ̀ni. bó o bá wá san 20 naira yẹn wàá gbé ẹdí ọ̀dọ̀ ahmed yẹn. ahmed. bẹ́ẹ̀ni. mo ti bọ́. ọ̀ṣọ́ ni náà. já lọ́ba fẹ́. abẹ́ ìgbẹ́jọ́ ń rò pé mo so ẹnu lọ bá gbé bẹ́ẹ̀. iṣu rẹ̀ dàbí ẹni tó ọwọ́ àmọ́ níṣò mi fi alẹ̀. iṣu dàbí iṣu ẹni tó jẹ́ bọ́ọ̀lì àtẹ̀tà láàárọ̀ yìí. abẹ́ ìgbẹ́jọ́ rírun mo so. orí rẹ̀ burú àwọn òkú tí náà jòrè o ẹ ti lè yín rẹ̀. ó dáa o bẹ́ẹ̀ bá lọ sọ́ọ̀kọ́ tààrà o bẹ́ẹ̀ lọ sọ́ọ̀kọ́ tòrò ẹ lè gbọ́kọ̀ kọjá ń bì. bó la ṣe lè gbọ́kọ̀ lọ ọ̀nà tọ́tọ́ tó ṣe tóró lọ ọ̀sàlẹ̀ yìí láàlẹ́ gbé ọkọ̀ lọ. ṣé èèyàn yìí ṣiṣẹ́ bí ni. ẹ lè gbé ọkọ̀ kọjá ń bì bá mi olójú dúdú. mélòó orí tó jẹ́ tó bá ti gbé ọkọ̀ dẹ̀mùdẹ̀mù lọ báyìí. ó máa padà bọ̀ báyìí fún lòdù ni. mo ti tọ́jà dára. orí olórí ẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ yìí tán nítàn.
àwa àtàtẹ̀ ń ṣiṣẹ́ ń bí ilẹ̀ ń kó sí wàhálà lónìí tó bá di ní òru báyìí ṣe máa gbọ́ orí mi ta o ẹsẹ̀ mi ta apá mi ta o tọmọ Ìgbò kan báyìí ló dùn mí jù ló bá ń pariwo they stole my hand o ewé they stole my hand o tí o bá ṣáná sí ọkàn tí mo bá là kí ní ọwọ́ mi mọ gíláàsì yìí ẹ pè mí ní call bastard. ṣùgbọ́n sì. ẹ má dá sí ọ̀gá ẹ fi mí lẹ̀ ọmọ pé gbádùn làmọ́ látẹ̀yìn bí n bá làmọ́ láti wájú kó o pè mí wèrè. mo ti gbọ́ o better park mọ́tò fún mi kó jẹ́ ká lọ tó bá mọ̀ pé àwọn èèyàn kankan wà níbẹ̀ tá à ń lọ rí because tí mi ò bá rí àwọn èèyàn I'm telling you you are no more working with me. ẹ já dán wò. wọ́n náà pé já lọ jàre. kànáà ni lógún ẹ kànáà. àwọn tọ́jọ́ rè. inú kànáà ni lógún ẹ. mo fẹ́ mọ bí wèrè rẹ mọ. ó tó bá ní wèrè ò láró ma. lémi. tó bá lápò sí èṣù òní ti kú. kì í ṣe ná lójú ẹ̀lẹ́tíríkì ló gbé ọ. ìwọ kẹ ìwọ báwo kẹ̀kẹ́ ẹlẹ́mu àwọn kàdà. ẹni wá ìmọ̀ ọkọ̀ mọ wá ìmọ̀ ọkọ̀ ẹ̀tọ́ ní ìpaná ọkọ̀ mọ paná ọkọ̀ ẹ̀yin lẹ́yìn jẹ́ kó kù gbígbẹ́ ọmọ sọ̀rọ̀ sí ìyàn lára. sálọ kú gbígbẹ́ pẹ̀lẹ́ o. aláàbọ̀ ọ̀rọ̀ bọ̀ mo fẹ́ wẹ̀yìn rẹ̀ ń dáyà já mi mo fẹ́ wẹ̀yìn rẹ̀ ń dáyà já mi. go to your seat àtúbọ̀. mo gbọ́dọ̀ bá yín débẹ̀. ta ló mọ ohun tẹ kó síbi ìṣẹ̀lẹ̀ tẹ bá kọ́ ní òkú síbẹ̀ nǹkan ṣé mo fẹ́ dà mọ́ ni. sori sọ̀tàn fún mi. ẹ gba kádàrá yín ọ̀gá. kébi gbà fọlọ́. òun kálukú pẹ̀lú kádàrá tiẹ̀. dẹ̀mú wa nìṣó family house yín náà. èwo ní sèyí àyà mọ́tàngá ẹ ti rán ojú ẹ̀ ń dẹ́rù báyàn. ṣẹbẹ́ dé pàdé àwọn ẹgbẹ́ náà. ẹ dì dá òjò yín. màdìá ìsókè ṣé ìyàwó tèmi ní àyà mọ́tàngá. irọ́ ojú wọn ti tẹ̀ ṣe. nǹkan tó bá mú ẹ lé ní kò dánwò wo ọ̀rọ̀ èmi àti ẹ ó kù rébété ó kù rébété. Gàtúndé ó kù rébété. èmi yẹ méjì ń bọ̀ wá fojú kanra wa ó kù rébété. láìgbàdé káre. mo ní ẹjẹ lọ. nìṣó. jọ nìṣó jàre. àwọn tó ní mọ̀lẹ́bí. ọwọ́ ẹ wo ẹ jẹ́ kó bọ́ wájú. àwọn ọlọ́mọlé ẹbí wọn tí wọ́n lọ sẹ́nu mọ́. ọ̀gá ìpàkọ́ yín lànà mi ṣe tó yọrin. ó kù rébété pàǹtí ẹ̀wà kúdẹ̀ ń bì. ẹ̀dá wọn nù. Ayélujára ní níbo làwọn mọ̀lẹ́bí yín wà. tẹ̀tẹ̀tẹ̀ wọlé lọ. mo ní sàlẹ̀ náà là ń lọ má fa wo aago mi ẹ̀yìn má fa wo aago mi ẹ̀yìn. I follow you. Follow. mo fọ́ rẹ̀ o ẹ̀ ń sọ òde. ilé awé ládé yìí tá a ti ń dààmú sí látàárọ̀ ṣe rí ibi tẹ́ ń wó lọ́ọ́ kan yìí ibi tẹ́ ń sin bá mi sínú kò yé yín ṣe rí ẹ̀gbẹ́ ìyá mi pẹ́pẹ́pẹ́ ìyá mi darúgbó owó ti dọ́wọ́ wa kó tó di pé ìyá mi kú eyín gan tán lẹ́nu wọn gbé eyín tí wọ́n ní tí ó funfun ó dógùn ó dúdú ó jẹrà ó parẹ́ pátápátá kí wọ́n tó kú àwọn aláṣẹ́sìn. ṣẹ́yìn tí a bá bọ́ síwájú lọ́hùn á gbàdá lọ́wọ́ àwọn tí ń ṣiṣẹ́ ní àárò gbogbo oko bẹ̀rù ìyá tó bí ìyá mi ẹnu rélùwé mi ti ń tajà onírèlùwé ti tẹ̀ pa a máa gbìyànjú àtiraka àròrí àlẹ́sẹ̀ ogun ẹ̀ ló ti lọ àkónú pálí ni àráyè fẹ́rúfẹ́rú kábí yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ àṣàkó àwọn làwa sísìn tẹ́ẹ̀ta bá wá kú òní àwọn àdọ́yọ̀ gbòó ẹ sáwọn jẹ ojú oró yín lónìí tá a bá dọ́yọ̀ gbòó wọ́n wà mú yín débi kan àti ẹ̀ráyè mọ kan kéré síbẹ̀ bóyá mo lè dá mọ̀ àmọ́ ń bi àwọn tó wà ń bẹ̀. lọ́rọ̀ kan ṣá burial ground òun ni family house tiẹ̀. ẹ̀yin ọ̀sá lọ́rọ̀ rí lẹ́nu rárá. Baba Suwe. Baba Suwe. ọ̀rọ̀ yé mi. ọkọ̀ ilẹ̀ kìsì. ìyá ayé ẹ̀ òkú ni. ó ti kú. bàbá ayé ẹ̀ náà òkú ni. wọ́n ti kú. bàbá ẹ̀ náà ó ti kú. ìyá ẹ̀ òkú ni. èyí tí ìrìn lọ̀pá mẹ́rin pàápàá náà. ẹ wọ́n lọ inú pálí mílíkì. ọkú lẹ̀ nìyẹn. buga fada. ok òkú lòun náà. so family house yín rèé. lọ́rọ̀ fún family house one. now ó ti wá yé mi yékéyéké pé ìwọ pàápàá fún rẹ̀ àkúdàáyà ni. mo ní àkúdàáyà ni ẹ sọhùn. ṣé ẹ ya wèrè wọ́n náwó sí yín pé àkúdàáyà mi yẹn náwó sí mi bá ní òkú náà àwa méjèèjì. àbí tó ọba rẹ rí ọ̀gá ìyá mi bàbá wọn bí mi dá èmi gangan mo túnra bí lórúkọ mi fi ń dára. wọ́n bí mi mo túnra mi bí ni bẹ́ẹ̀ bá mọ̀ ìyá mi tẹ́ ẹ̀ mọ̀ bàbá mi ẹ̀ kàn mọ̀ fìyà jẹ mí ni àmọ́ tẹ́ ẹ̀ tí mọ̀ wọ́n báyìí. mo ti mọ̀ wọ́n gan. ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ní kékeré ó dá mi lójú pé bàbá yìí ó mú gbó. ó mú. yes ǹjẹ́ ẹ mọ̀ gbó ó mú gbó. ẹ̀yin náà jẹ ẹja. of course èmi ń jẹ tilapia.
bí yóò lásán ni àbẹ́lẹ̀ yìí. Okay. wo jẹ́ kí wọ́n sọ kí ni mo fẹ́. sórí tó ṣe lẹ́nu tó dààmú mi wá síbi lẹ́nu tí ó wá yẹ kí irú èmi máa bá rú ọ ṣe ó ti mọ̀ wípé definitely tí wọ́n bá ti kọ lẹ́tà tó bá ti pẹ́ tó bá ṣe kọ́má á ṣe tẹ̀lé colon kí ló tún kú o full stop fún mi kọ́kọ́rọ́ mi kí ló dé o wo sinimá rí the end ló pín sinimá ọ̀rọ̀ èmi àti ẹ̀ ó end lẹ́nu ṣọ́mọ nǹkan tó ṣe fún mi bábí wọ́n bí tó tún mi wá give it to me idiot. Family o. Mo sì yín jẹ. Family o. Mo sì yín jẹ. Èmi ò mọ̀ pọ́kù ni mò ń bá gbélé. Iṣẹ́ bọ́ àti jẹun dọ̀rọ̀. Iṣẹ́ bọ́. Ẹjọ́ máa gbé bí. Mi ò lè gbé bí. Ẹ wò mi ò lè gbé bí. Garlic. Ọ̀gá. Iṣẹ́ bọ́. Ẹ tilẹ̀kùn tí Ọlọ́run sí tiẹ̀ o. Níbo? Ẹ tilẹ̀kùn tí Ọlọ́run sí tiẹ̀ o. Ó tiẹ̀ wá dá báyìí ọ̀dà ọ̀rẹ́ bò ló bàjẹ́ tó wà pa sáyè sí wà níbi iṣẹ́ yìí. aṣọ́lẹ̀ náà àyè sì pọ̀ ṣùgbọ́n àwọn wákàtí gangan ti pé àwọn tó ti pọ̀ tó àwọn lọ́wọ́ àánú kan náà. àmọ́ kà mí máa wọ̀n yìí òun wo mo dé ó ti sọ̀rọ̀ tí ó dáa ó tún fọ̀rọ̀ burúkú mọ́ kà mí máa wọ eléyìí ẹ̀yin tẹ́ ń gbẹ́lẹ̀ fún wọn ni ẹ kà mí máa kémi náà máa gbẹ́lẹ̀. a ti pọ̀ tó àwọn tí mo rò pé wọn ò ti pọ̀ tó rè tó bá lè jọ ìwọ̀n wà láì 2 minutes ni. jẹ́ ìfìwọ́lẹ̀ pẹ̀lú wọn jẹ́ kí n mọ̀ lọ́lẹ̀ ọgbọ́n. ẹ lè bàjẹ́. kò ní pín yín kì í. ẹ lè bàjẹ́. láyé kò ní pín ẹ yín. lè bàjẹ́. kò ní pín yín. iṣẹ́ bọ́ àti jẹun dọ̀rọ̀. wàhálà tiẹ̀. ẹ lè bùjẹ́. wàhálà tiẹ̀. kó bẹ̀ fún. máa yan lọ máa yan bọ̀ bí ọmọ ìjọba. ó máa wò mí. kànáà ní dógún ẹ̀jọ́. èmi kẹ́. kí ló dé? èmi á jẹ́ ní banana máa lá ní banana máa jẹ́ máa fẹnu àwa ní kí wọ́n lá plate mi ó dọ̀rùn ó dogun àwọn ẹgbẹ́ ilé la plate wọn àlà wọn àtọ ẹnu dé ni tí gbogbo irun yẹn máa kó sí wọn lẹ́yìn toothpick náà máa fi yọ ọmọ náà máa fi yọ àwọn irun yẹn kúrò àní kí wọ́n ṣe ti hàn lẹ̀ àti amadé tántàn ní alẹ́ ìdẹni tí kì í ṣọ̀la. Àbàṣà ọ̀rọ̀ rẹ̀ sẹ̀ yé mi ni kí mọ̀ láàdì. bẹ́ẹ̀ ni o. kí mọ̀ ìjẹ̀dí. Àbàṣà ní kí ni o. ìranù. ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ ẹ̀fọ́ ń bá rò máa jẹ̀kọ́ ọgbẹ́ inú ni ẹ̀dùn ọkàn mi ọgbẹ́ inú ni ẹ̀dùn ọkàn mi. tó o bá dìde màá bò ní màá fà ìyá pẹ́rẹpẹ́rẹ. Abẹ́. Ìyá mi jẹ, mo ti jẹ̀bi ẹ o. Mo ti jẹ̀bi ẹ, ibà yẹn ibà ni. Ibà. Ibà ni. Màá pariwo gbogbo ayé gbọ́. Màá pariwo gbogbo ayé gbọ́. Ibà ni. Ìyá mi jẹ o, má pariwo. Mo ìyá mi jẹ ó pè mí jù pé kó pariwo. Bàbá tó kún mọ́. Ìyá mi jẹ ó pè mí jù pé kó pariwo. Ibà ni. Ìyá mi jẹ ó pè mí jù pé. Ibà ni. Irú pálapàla wa nìyẹn. Ṣé àti sọ ọ̀rọ̀ tó fẹ́ máa gbẹ́nu mọ̀ títí tí mo ní kó jẹ́ ká yanjú ẹ̀ síbẹ̀ ká parí ẹ̀ síbẹ̀ ni. Àbó fẹ́ kí n kó sẹ́nu láti bẹ́ẹ̀ sọ̀rọ̀. Mo bẹ̀ ẹ́ ní kọ̀kọ̀, mo bẹ̀ ẹ́ ní bàbá, o ṣàǹsó òun ká bòròbòròbòròbòrò. Ṣé èmi ni màá kọ́kọ́ ṣe irú ẹ̀rí ni? Àbí ẹ̀ṣẹ̀ wo ló wà láyé ìtẹ́nìkan ò ti ṣẹ̀ rí? Mo sọ fún ẹ, má bínú, gbogbo ẹ̀ náà látijọ́ sọ látijọ́ parí inú ilé. Mo ní màá change jíìpù ẹ, màá rà mí fún ẹ. Mo sọ débi wípé tó bá ń lọ sí London, màá kó £2,000 fún ẹ kó fi ṣe shopping. Ẹgbọ́n bá mi ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ pọ́pọ́ mi ń bá ọmọ ọ̀dọ̀ sùn ṣọ́rọ̀ jíìpù ni àti ọ̀rọ̀ £2,000 ẹgbọ́n ṣó tọrọ yìí bá mi. Fìdí ẹ̀ lóye. ọ̀ṣẹ́ sà. Owó dùn ni ọ̀ya wèrè ìwọ orí rẹ ti dàrú pátápátá ò ní làákàyè lépin níbi tí mo kó kéré mà. ńgbà tó rán ni pè mí mi ò mọ̀ pọ́rọ̀ rádaràda ọ̀rọ̀ rédèrèdè ọ̀sọ̀ àbúrò mi ọ̀fẹ́ sọ di dandan mo bí ọ léèrè ọ̀fẹ́ sọ di wèrè mọ́ lọ́wọ́ ẹ wá yàyàkuyà ẹ ń fò sí sayọ̀ ẹ ń ṣe rádaràda ẹ ń ṣe rédèrèdè ọ̀rà jíìmù fọmọbìnrin ó tún fún 2,000 lọ sí dandom àbí bẹ́ẹ̀ kọ́ ilé bàbá wa ní Kòdú ó ti gbèdé limited ọ̀fun ní fúsọ̀ọ̀fù
tó parí rẹ̀ ọwọ́ afẹ́rẹ́ ẹnìkan lọ sí jandom pẹ̀lú 2000 yóò tún ra géèmù síngúrú ọmọ ọ̀dọ̀ ni wọ́n fẹ́ torí rẹ̀ fún ọ ní 2000 tí wọ́n tún ra géèmù fún ọ tó bá kù ní síngúrú kan tó di síngúrú méjì tó di síngúrú mẹ́ta tó di síngúrú mẹ́rin tó di síngúrú 5 wọ́n wà fún ọ ní géèmù 5 àbí wọ́n kò 10,000 pound lé ọ lọ́wọ́ ọgbà jándọ̀mù lọ ó ti ya wèrè ọkọ rẹ̀ gan ti ya dìgbòlugi sórí mo ṣe lọ́lé yín tọ́jẹ́ pé dọ̀bálẹ̀ ni mo fi lọ rè gbé ọ wá bí wọ́n tún fi ìdọ̀bálẹ̀ náà wọ́n tún fi dá ọ padà àfẹ́ ọmọ mọ́ lọ́lé yín wọ́n è bá ọmọ léyàwó mọ̀ bá léyàwó. bá mi ṣé bẹ́ẹ̀ náà fi ṣe máa dá ọ̀rọ̀ yìí rèé gbà tí kì í ṣẹ́yìn ló fi wérewère jọ. wérewère ò ní tánú lé yín wérewère kò ní tánú lé yín ó ti pọ̀ jẹnu ẹ̀ lọ́jù. bá mi ní ìbúyìn. èmi ní ilé ọkọ ònú lé ilé ọlọ́mọ mi ní kù sí olúwa rẹ̀ rí jẹ́ ń bẹ̀ ni bí ọba rí jẹ mọ́ yóò gbàdí àwọn èèyàn ẹ̀ lọ ó sì ń rí nǹkan jẹ lọ́dọ̀ rẹ̀ ni o èmi ní ilé ọkọ òun bí pátápátá. àmọ́ kì í ṣìdí o ẹnìkan lè lé mí jẹ o. ó bà yá àmù wọ́n sì di àmù àmù wọn ni wọ́n sì di àmù wọ́n fọ́ àmù dànù wọ́n fọ́ tómitómi tá ń láàmù tá ń nìwọ aláwo díẹ̀ láyé. kí ni wọ́n ṣe ní. èmi mo ní kó jókòó kó lè wàá jẹ́rìí sí ọ̀rọ̀ pálapàla rí dòdòdó ráúra tí bàbá ẹ̀ ń bá ká bàbá ẹ̀ dẹ́ lè bẹ̀rẹ̀ sí ní purọ́ǹsì mo ṣe ní kó jókòó kó wá jẹ́rìí sí. ẹ bá mọ̀ jẹ́ kọ́mọ yọ̀ wà ń bẹ̀ ó ti tutù ju irú ẹni tó lè wà rú ọ̀rọ̀ báyìí bàtà burúkú ni bàbá rẹ̀ bọ́lẹ̀ kò gbọ́dọ̀ fojú ara rẹ̀ rí ojú tí ó fi wo owó tí ó fi wo ọmọ yóò wá máa fi wo bí bàbá rẹ̀ ṣe ń jìǹgà ọmọ ọ̀dọ̀. ẹ jẹ́ kó ń fún wa láyé. ẹ mà ká lẹ́mí o. olóyè ẹ kú ọjọ́ mẹ́ta. ṣàlàáfíà ni o. kálẹ̀ ẹ̀pẹ̀lẹ́ o. màmá Tòkunbọ̀. ẹ sà. ẹ̀yin mo wá rí pẹ̀lú ọkọ yín torí ọ̀rọ̀ kan tí mo rí tí mo dẹ̀ gbọ́ ó bà mí níjẹ́ gidigidi. olóyè kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ òkúrò bá ṣe fi sí. òkúrò bá ṣe fi sí ètò wà nílẹ̀ ó tojú sú ẹ̀. ṣùgbọ́n ó dáa tí wọ́n ti wá bá àgbàlagbà ń jókòó so ọ̀rọ̀ yẹn á lè tètè níyànjú I hope. mi ò mọ̀ yín rí o. èmi gan ọmọ wọn ò dé lè dá ọmọ démi ò fi mọ òun kò sẹ́ni tó lè mọ̀. kì í ṣe ìdásá. èmi gan òyìn pé ọjà. ọ̀la ojú kọ sáìn face kọ́ ọmọ wo faces kọ́ ọmọ wojú dáadáa wo párí mi ǹjẹ́ orí là ń bẹ̀ tèkótèkó tilẹ̀ ilé àwa tipẹ́tipẹ́ èmi ni brother fatherborn sister ìyáláyà rẹ̀ èmi gangan tí mo jókòó ìmojú lọ dáadáa mi ì sẹ́gbẹ́ rẹ̀ is a long time sister bó ṣe wà bí léèrè kò gbọ́dọ̀ jíyàn wọ́n èyí rí mi wọ́n gbòòrò. Anyway, that is beyond my own comprehension. Ọ̀rọ̀ tó wà lẹ̀ Tókunbọ̀. O ṣàmọ̀ mi. Ok, a gbọ́ ti ìyàwó ẹ̀ Ọmọbọ́láńlé tá a mọ̀ pé àfẹ́sọ́nà ẹ̀ nìyẹn o dẹ̀ mọ̀ condition tó wà. Ewu wá ní tiwọ́ àti àpínkẹ́ àbúrò ẹ̀ tẹ́ ẹ fi ṣe débi tó tún fún un náà lóyún. knowing fully well pé they are both my daughters o. kí ni kò yé mi ó ti ṣe wá lójú fìlì. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kọ́mọ́dàrí ẹ̀jìyàn tí ń bá lọ tán ó fẹ́ rú mi lójú díẹ̀ ó ṣe mí lójú fìrìfìrì bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ òun nísìn. ó fún ìkíní ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ àmọ́ pé ìyàwó àná àwa mú bẹ́ẹ̀ kúrò pé yẹn rẹ̀ ní tẹ̀ bá wọn jókòó sọ. ìtọ́ wá jẹ́ àbúrò fún ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ìyẹn ń kílèmù fún mi sìn gbọ́n ló tún lóyún. ńgbà tí ọ̀ya wèrè tí ó fẹ́ sánkú máwọn èèyàn ẹ̀ lójú tí ó fẹ́ ṣòfò ẹ̀mí àbí kọ́ sán lọ dànùdànù yóò ṣe irú ẹ̀ ọlọ́mọ sì gbà lẹ́nu wọn àmọ́ nǹkan tá a fi ń sẹ̀yìn o ṣékèsè inú fámìlì kì í ló gbé ti ṣẹlẹ̀. ọ̀dọ̀ yín ló ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. What? Tókunbọ̀ ẹ̀dùn ẹ gbà mí. láéláé ká mọ̀ gbọ́ ní bíbélì wí ń gbọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ń gbọ́ bó ló sì jẹ́. Daddy, ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ròyìn yẹn sá. mo trust mo lè fogún rẹ̀ gbárí mi tí mo dé yìí níbi tá mo lè fogún rẹ̀ gbárí kì í sí ọmọ yìí
àbí kí ni mo sọ bóòlù ti rí. lóòótọ́ èmi àti Ọmọbọ́láńlé ni àjọ ní àdéhùn pé a máa fẹ́ra o tí àwọn dádì àti mọ́mí náà dẹ̀ mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n fling lásán ni Àpínkẹ́. Fling? Kí ni ìtumọ̀ fling? Ọmọ agboolé ebo ni fling. Mo jẹ́rìí ẹ̀ tó kún bọ̀ ń gbọ́ 2 pieces lọ́dọ̀ wọ nìkan èwo tún lẹ blé sẹ́blé tún sì kẹta ni. Mo jẹ́rìí ẹ̀ kọ̀ jẹ́ wọ ọ̀jẹ́ sí èèyàn méjì pọ̀ lẹ́ẹ̀kan ìlú méjì èèyàn kan ṣoṣo tó kún bọ̀ bàlíngà ó tún gbé mi ìdè. Toast ọdẹ wọ gbogbo everything gbogbo dín down ọkàn lọ́ọ̀bẹ̀ sá ọ̀fẹ́ mẹ́tò ní júrì mẹ́tò ní stroke mẹ́tò wà pàtí àti tọ́tí fún ní sọ̀sẹ́sà síbì kan ìyá mi kan gbọ́dọ̀ kọjú sí ọ̀dàbò ni o ọ̀rẹ́ slim rẹ ni o mo jẹ́rìí ẹ̀ ìyá mi lọ́wọ́ rẹ ìyá mi gbé lọ́wọ́ rẹ ìwọ yìí ká tó lọ lọ́wọ́ rẹ wọ́n dára mọ̀mọ́ kankan lónìí o jìngún ọmọ wa bó jìngún ẹ Tókunbọ̀ kí ni gbogbo hayin tó ń ṣe tó bá jẹ́ kó rí mi tọ́nà lẹ̀dẹ̀ máa wọnú lé máa gbé bọ̀ máa yìn fún ẹ kí ni gbogbo kókó kí ni pàtó kí ló já sí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ṣé lóòótọ́ ló bá ọmọ yẹn ní àṣepọ̀ tó fún lóyún. dádì ṣàdédé kọ́ ni gbogbo ẹ ṣẹlẹ̀. báwo ni. Bọ́láńlé ni mi fẹ́ ń tèmi ìgbà tí Àpínkẹ́ dẹ̀ sáàbà rẹ̀ wà mo dẹ̀ ṣe bí ọmọ mi jábẹ́. sáàbà rẹ̀ àbí àbí wọ́n á ní pé mi ò mọ̀ pé mo lóyún fíǹk lẹ́sìn ẹlẹ́kejì ẹlẹ́kẹta ní fíǹk àbí irọ́ tí bá jẹ́ lọ sọ̀rọ̀ dókítà ni lọ́kọ̀ọ́jọ́ kan náà pé mo lóyún. abẹ́ wò mí abẹ́ wò mí abẹ́ wò mí. lọ síbi kọ̀gbọ́dọ̀ ti aláàrin yìí o ẹwà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe wà ní kẹwàá o ẹwà bẹ́ẹ̀ ṣe wà ní kẹwàá o ẹwà bẹ́ẹ̀ o àwọn tíbi ti bá tí wọn lọ o ọlọ́run ti ti sẹ́yìn méjèèjì pọ̀ o ẹwà bẹ́ẹ̀ ṣe jọ wà o bílẹ̀ mi náà wà pẹ̀lú yín o ọlọ́run máa ń lé mi di ẹrù mi o ọlọ́run ní lẹ́yìn náà ẹ sọ̀rọ̀ ẹ mú wà pẹ̀lú ẹ dáadáa súnmọ́ dáadáa. ìyá mi sọ bàbá tó bí mi fún mi. mo ní kọ́ orí mi wọ́n ti sẹ́kọ̀ọ́. wọ́n ti sẹ́kọ̀ọ́ mi náà ló mú un wá. Fìdí rẹ̀ lílẹ̀. mo kàn ronú lórí nǹkan kan ni pé gbogbo fámìlì kí wa àkúṣẹ̀ ni wá. bàbá tó bí wa ó kúṣẹ̀ kú ni. ìyá wa náà ó kúṣẹ̀ kú ni. èmi náà tí mo tún wá jẹ́ ẹ̀pọ̀ ayé tí mo jẹ́ olórí ẹbí head of the family mo rí i pé àkúṣẹ̀ lèmi náà. tó fà ní bọ́lá mi. yọ ìwọ́n tó wá tún jẹ́ àbúrò mi náà ta tó rò pé báyà yóò ta sánsán fún ọ díẹ̀ kàn kí ó ta sánsán fún ọ ọgbẹ́ fún ọ ráúráú ni ìwọ́n náà tún wá tún lọ rèé fẹ́ àkúṣẹ̀ àwa ni the family of talikas. àwọn ti rà lè bọ́lá ń bínú. tó yọ ọ̀rọ̀ tí mo pè ọ́ sí lórí ọ̀rọ̀ kótólò. bẹ́ẹ̀ ni kótólò wọ́n fẹ́ kọ́ jáwọ́ mbẹ́. kí ló dé. àwọn èèyàn ń kọ̀wé wá láti fẹ́ o. ẹyin tí a rí ẹ̀gbọ́n mi mo nífẹ̀ẹ́ sí ìtẹ̀ ìwé náà nítorí wípé ara ní olóògùn kò ti fi ṣe. ara ń rẹ mi. wọn kì í ṣe pé ara rẹ yín ara ò rẹ yín. kí wọ́n sọ báwo yàn mí ní àbúrò tèmi ní ọ́ àbúrò mi ní bọ́bú mi yé nẹjọ́ àbúrò mi ní pàtàkì ọ̀rọ̀ àbúrò mi ní wáyà ó ti yàgò gan àbúrò tèmi ó yàgò gan. èmi ò sọ tó jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tá a bá wádìí ọ̀tún ló ti sẹ̀yìn ni. mo tẹ èmi kò lè sẹ èmi tán ní gbogbo àdúgbò wọn láti síwìtì kìíní sí síwìtì kejì láti àdúgbò kan sádùúgbò mi ó ń sẹ̀ wọ́n kiri ni. mo tó kọ́ lè bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀yẹn já pè ká bá wípé sọ̀rọ̀ ẹ̀rù pé wo òtún ló nǹkan tó ń ṣe yóò dára báyìí láti sọ yóò yí padà ńgbà tí kì í ṣe kọ́ lọ́n kúkú bí wà burúkú náà mọ́ tó jẹ́ pé ńgbò délé ayé náà lè tẹ́wọ́ gbà ẹ̀yẹn já bá sọ̀rọ̀. gbogbo ayé gbọ́ mo ti máa sọ o.
ẹ̀rọ ẹni ẹ̀kọ́ kan sọ bẹ́ẹ̀ ni ewu làwọn olówó tó yàn pẹ̀tẹ́ mi lè tọ́lẹ̀ tọ́ àwọn olówó ẹ jẹ́ kí n fọ́lọ́ sí ẹgbẹ́ mi káṣíjọ́ máa yí mọ́ fọ́tẹ̀ mi lọ́rùn. bẹ́ẹ̀ mo sọ. ọlọ́wọ́ èèyàn gidi tó o lè fẹ́. fọ́lọ́ sí ẹgbẹ́ mi tẹ́ mi lọ́rùn. ṣé ẹ gbọ́ wèé mo fẹ́ sọ̀rọ̀ ni mo sì ní. ẹ lọ́rọ̀ mi lẹ́nu nígbà mo gbọ́ pé tí ọ̀pọ̀ wà láti wà láti gba ẹgbẹ́ ìwé kòtòló lẹ́nu kẹ́ẹ̀ ní kó yá yín nìkan kó mọ̀ yá yín kó ní wà láì ṣé n ṣe ọgbà gbé fọ́ọ̀mù kan náà lájọ mọ́. ẹjẹ́ àfọ̀múlẹ̀ kàfẹ́ ẹ̀kọ́ gbé káfíńtẹ̀ ẹ̀kọ́ gbé èyí lè wọ́n rò pé ǹgbọ́n tí mo ti ń ba tọ́ nísìn. mi ò fún òlé kòtòló lẹ̀ pàkàtí. o ò lè kọ. mi ò lè kọ òkèlè lẹ̀. owó ò lè kọ òkèlè lẹ̀. ẹ wò bẹ́ẹ̀ ní bá bẹ̀ wò ìwọ rẹ̀ ọ̀la olówó tẹ̀yìn tẹ̀ mí olówó mo máa ń tẹ́sí fẹ́ ṣe kọ́mọkùnrin láyà ìwé ni kọ́wọ́ ìyàwó ẹ̀ síwájú èmi àtòkòtò nìkan tó lè yà wá. tí máa ní kó o fi alẹ́ bí oṣù nǹkan tí màmá kó ló lọ́wọ́ ní mídíẹ̀sì tó o bá fẹ́ alẹ́ bí oṣù wà láì mọ́ fún ọ ní òní di ìrọ̀lẹ́ ọ lò ní mo sí nàkúrà ó lọ bẹ̀rẹ̀. wọ́n ti kú pa jù ní òsìlẹ̀ fẹ́ tó kú wọ́n ti kú pa jù kú ní òsìlẹ̀ fẹ́ tó tó tán.